Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, ọ̀dẹ̀ ọ̀dá bí. Òní ọ̀sán wa o. Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyédáre bàbá ọgbọ́n ọmọ ọdọ̀ àgbà. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan. Ní ìrọ̀lẹ́ yìí, mo fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì àwọn bàbá wa. Nǹkan wa nítorí kẹ́ ẹ wádọ̀ mí o. Láti lè sọ agbára Ọlọ́run tí ń bẹ lára ewé àtegbò. Iṣẹ́ tọ́lọ́run rán ewé kọ̀ọ̀kan wá ṣe nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Iṣẹ́ tọ́lọ́run rán egbò kọ̀ọ̀kan wá ṣe nínú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tọ́lọ́run rán wọ, òun kọ́ ló rán èmi. Iṣẹ́ tọ́lọ́run rán èmi, òun kọ́ ló rán ìwọ. Iṣẹ́ ta rán ìyá, òun kọ́ la rán bàbá o. Bí ewé kọ̀ọ̀kan ò sì jọra wọn, tíṣẹ́ wọn ò sì jọra wọn. Iṣẹ́ òmíì jọra wọn, àmọ́ àwọn ewé náà wọn ò jọra wọn. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ẹ̀dá ènìyàn rí. Táyé lè jọ Kẹ́hìndé lóòótọ́, ṣùgbọ́n tẹ́lẹ́dùà bá fi iṣẹ́ kan náà rán wọn látòdì ọ̀run ńkọ́. Ọ̀yá, ẹ máa bá mi bọ̀ wá. Wọ́n ń pe kòkòrò kan ní kòkòrò iná ọ̀run. Àwọn bàbá wa ni wọ́n pè é bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn ní kòkòrò inú ẹ̀jẹ̀. Bóyá ọ̀wẹ̀ tán ara ń ja ọjẹ́, àbí kójú ọ máa sú wìnìwìnì, àbí kára máa ta ní ṣàì. Bóyá òórùn nóòrùn ni àbò òrìn nóòrùn, kára ọkàn ṣàdédé máa ta ọ́. Kára ọ máa yún ọkọ máa gbéra hùrùhùrù. Jókòó rẹ̀ má dàrí ẹ láàmú mọ́. Náà wọn a máa ba nǹkan tó pọ̀ jẹ́ nínú ara. Kódà kì í jẹ́ kí obìnrin ó tètè fẹ́ra kù. Àwọn ọmọ wọn ń pè ní fẹ́ra kù, kí obìnrin ó tètè lóyún. Náà wọn a máa da obìnrin láàmú. Kódà a máa da ọkùnrin náà láàmú débi pé a máa sọ àtọ̀ dómi. Spam ọkùnrin a máa jẹ́ kó wà watery. Náà tó bá dìdàkudà tán. Ọ̀yá, ẹ mú gègé yín, ẹ kọ ewé Yorùbá yìí lẹ̀. Ẹ lọ tọ́jú ewé ewúro pẹ̀lú egbò ewúro. Ọ̀gbọ́ ewé ewúro, egbò ewúro, ẹnu òpìyè lọ́pọ̀lọpọ̀. Àwọn ẹlòmíràn pè é ní ẹnu òpìrì. Ewé bomubómú lọ́pọ̀lọpọ̀. Ewé ọsàn wẹ́wẹ́ lọ́pọ̀lọpọ̀. Irú wooro lọ́pọ̀lọpọ̀. Ata ìjọ̀sìn lọ́pọ̀lọpọ̀. Ìyèré lọ́pọ̀lọpọ̀. Àlùbọ́sà eléwé lọ́pọ̀lọpọ̀. Ọ̀yá ẹ̀gún gbogbo ẹ̀kọ́ gúdúgúdú. Ẹ̀gún pọ̀ gúdúgúdú, ẹ sa sí abẹ́ ibòji inú ilé. Tó bá gbẹ, ẹ tún tún gún. Tó bá gbẹ, ẹ tún tún gún. Tó bá ti gún tó kúnná dáadáa, tó ti di powder ògúndé, ẹ máa fi mògì gbóná, kókó gbóná, ẹ máa gba sára. Nínú èpè, inú àdúrà ó fún mi lọ́kàn ńbẹ. Nínú èpè, nínú àdúrà ó sì kẹ́rin, ó fún mi lọ́kàn ńbẹ. Ẹ lọ ṣe. A máa fún wa ní ọṣẹ rẹ̀ lọ́jọ́ mi. Ṣùgbọ́n bí mo ṣe jókòó lọ́sàn-án yìí, n ó fún wa tó nǹkan mẹ́ta. N ó fún wa tó nǹkan mẹ́ta. Má ì tí ì lọ jókòó. Ìwọ tó bá ní nọ́mbà 1 iṣẹ́ tí mò ń fún wa yìí lọ́wọ́, gbìyànjú kó ní nọ́mbà 2 àti nọ́mbà 3. A kò gbowó lọ́wọ́ yín. Ọ̀yá, mo nọ́mbà yìí ọ̀dọ̀ +2348032983298. Nọ́mbà kan sí +2348133155111. Nọ́mbà tí mo fi lẹ̀ yìí, èèyàn mẹ́rin ló wà fún.
Wọ́n fẹ́ béèrè nípa ìrìnàjò rẹ, ìní kì í ṣọ̀fẹ́ ó sanwó o. Ẹlẹ́ẹ̀kejì, àwọn àjò kan a ti fi lẹ̀ bóyá láti bí ọdún mẹ́rin kò yí ọ, o fẹ́ ká bẹ ṣe, á bẹ ṣe tó bá ti lè sanwó ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, bóyá o fẹ́ join private group, owó ni wọ́n fi ń wọbẹ̀ o. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ 5,000 CFA ni, ṣùgbọ́n nísìnyí ó ti di 10,000 CFA. Wọ́n tó bá wà ní Nàìjíríà 10,000 ni kò dí. Tó bá sanwó wọlé tó ṣùgbọ́n tí ń parí ọ máa san mí. Tágbára rẹ bá gbé, tágbára rẹ ò bá gbé, sára dákẹ́rẹ̀. Má béèrè ìbéèrè kan lọ́wọ́ mi, ìní dán lóhùn o. Àwọn tó bá wà níbẹ̀ yẹn, àwọn ni wọ́n láǹfààní ìbéèrè rẹpẹtẹ. Olójú ìbéèrè táwọn náà lè béèrè ṣùgbọ́n nípa pé ìrìnàjò ayé wọn nǹkan kan, ìyẹn ò papọ̀. O lè lóòdù MTN lórí Glo, má dà pọ̀. Ọ̀gbọ́, ẹlẹ́ẹ̀kẹrin òun lẹni tó yẹ pé bóyá wọ́n fẹ́ ra tùràrí tó bá wà nílẹ̀, a sọ fún wọn pé ó wà nílẹ̀ tí ó bá ṣe a sọ pé ò sí. Àwọn fẹ́ ra ọṣẹ kan àbí àpòrò ọfà nǹkan kan, wọ́n fẹ́ ra ìsọ̀yè, wọ́n fẹ́ ra tó bá wà nílẹ̀, a sọ pé ó wà tí ó bá sí, a sọ pé ò sí. Ọ̀tán. Ìyẹn mẹ́rin tó wà fún nìyẹn. Àmọ́ wàá jókòó kábẹ́ ilé rẹ̀. Iṣẹ́ kan tẹ fi sílẹ̀ fún wa tẹ́ ń sọ pé kíní kan ìní nǹkan tiẹ̀ lọ́wọ́ kan ni mo ti sọ fún wọn kó tó pè mí. Ṣé má fi mẹ́séjì bú kan lẹ̀ fún mi ní WhatsApp, ìní dán lóhùn o. Ìwọ tó fẹ́ ìtọ́jú ara rẹ, àfọwọ́fọ́ béèrè nípa ìrìnàjò rẹ, mo lè dán lóhùn lórí fóònù. Bó bá wá rí mi, iye kan náà. Bó o sì fẹ́ orí fóònù, iye kan náà ni mo kà ń bẹ̀. Níbo lọ́dọ̀ mi ní Nàìjíríà láti Ìkòròdú garage wọ́n mọ́tò tí ń lọ Báyìíkù. Kọ bọ́lẹ̀ ní Emily bus stop, Emily Street, number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́yà Ọ̀tán. Àmọ́ kó tí lè wá pe nọ́mbà mi o. Tó bá pe nọ́mbà mi gbọ́ bá dé wọ́n sọ pé wọ́n ti lọ Abuja, wọ́n ti lọ ilẹ̀ Igbo, wọ́n lọ gbá wọn lọ, wọ́n sì máa ń gbé mi káàkiri nìyẹn o. Tọ́, tí a bá pe nọ́mbà yìí tí ọ lọ, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Public group ọ̀fẹ́ làwọn èèyàn ń wọ bẹ̀, àgbowó lọ́wọ́ wọn ṣùgbọ́n o lè béèrè ìbéèrè kankan. Níbo lọ́dọ̀ mi ní orílẹ̀-èdè Benin, kò tí ì dé Gàkọ̀, níbi ẹ̀yìn ọjà dé Gàkọ̀, níbi Túndé tí ń ta mọ́tò ńbẹ̀ ni. Agbára Ọlọ́run kọ́sẹ̀ yóò tó kọ́ni bọ́lẹ̀, á pàdé ara wa ńbẹ̀. Gbogbo èèyàn yẹn wá tẹ wà ní Amẹ́ríkà nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kálukú ó ti dọ́dọ̀ DHL o. Àgàrà ìlú òyìnbó kankan, àkí wọn ní sẹ́mu. Àwọn DHL wọ́n ti wá fi mọ́tò kó gbogbo ètò tó wà lọ́dọ̀ wa, wọ́n ti wá kó látànà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ìgbà kan là máa ń dààmú, tó ipá là máa ń kó lọ. Wọ́n ní ẹ jókòó yín, a máa wá kó tọ̀. Wọ́n ti wá ń bá wa kó ní ilé ọ̀dọ̀ wa tọ̀, bó ṣe jẹ́ nù. Ẹ̀yin tí ẹ sì jẹ́ ti Nàìjíríà tọ̀, a mọ̀ bí ó ṣe kàn yín lára. Èyí tó jẹ́ pé mi gangan ni màá wá deliver rẹ̀, màá gbé wá. Èmi kì í fọlá jí ọ. Lágbájá yìí, ó ti sanwó rẹ̀, ẹ̀tọ́ ni ká bẹ gbé. Ẹlòmíì máa fẹ́ kọjá pé èmi gangan tí ń bá ráyè ń sọ, tí ń bá ráyè ń sọ, ó ṣe jẹ́ nù. Ẹ̀yin yẹn wá ní Togo, Gambia nǹkan, Abidjan. Ẹni tó fẹ́ wá rí mi ní orílẹ̀-èdè Benin, ẹ máa múra lẹ̀. Àbẹ́yìn tẹ́ gbà ṣe yín bẹ́ẹ̀, ẹ ṣe báyìí. Ọbẹ̀ ti jiná, kí a kó iyán tí ìlú kù, ó sì jẹ́ nù. Tó, ẹ̀yin wa kò ní yẹ ẹlẹ́, ohun tá fẹ́, Elédùà ṣe. Ìdá fẹ́, Elédùà kò lè jìnnà sí wa. Ire o, ire kàbìtì. Má ì tí ì lọ o, gbà kan sí.